ọmọ Yorùbá Tata Tututo TV. Aṣojú rere fún ẹ̀yà Yorùbá. Àwa ń gbé àṣà wa ga, àwa ń sọ òtítọ́ ká. Ọmọ Yorùbá Tata Tututo. Ó léwu, kò sì tún léwu. Ẹ sáwò. Kò léwu fún ìdílé tó bá yẹ pé me and my husband ìyàwó kan ọ̀kọ̀ọ̀kan. Kò léwu fún. Ewu tó wà nídìí oníyàwó méjì mẹ́ta mẹ́rin ẹni pé tí wọ́n bá lọ wò àkọsẹ̀jáyé èèyàn jẹ́ kíyàwó ọmọ àkọsẹ̀jáyé ọmọ ìyáálé. Èèyàn jẹ́ kíyàálé ọmọ àkọsẹ̀jáyé ọmọ ìyàwó. Torí tí wọ́n bá ti lè jọ mọ̀ pé lágbájá olówó ni lọ́la. Ojú la rí. A ò rí inú ló sì jẹjù. Tí ó fi léwu fún ẹni tó bá jẹ́ oníyàwó tó pọ̀, á jẹ́ pé ọkọ kan nìkan ni ó mọ àkọsẹ̀jáyé àwọn ọmọ rẹ̀, kò ní jí ó hàn sàn ìyàwó ẹ̀ rárá. Torí kò ṣeé ṣe kí bàbá fẹ́ pa ọmọ rẹ̀ lára. So bàbá ló ní àwọn ọmọ tíyàwó mẹ́rin tàbí mẹ́ta tàbí méjì bá bí, òun ló ní. Ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ kí àkọsẹ̀jáyé kan kó hàn sí kan. Tí òjò léwu ni. Nípa iṣẹ́ ṣíṣe ń kọ́. Àkọsẹ̀jáyé ìní ọ̀tọ̀ ka ṣiṣẹ́ tọmọ kọ̀ọ̀kan fẹ́ ṣe. Ó ṣèwádìí lórí ìrìn àjò rẹ̀ bí wọ́n ṣe ń dàgbà sí, bá ṣe ń dàgbà sí, bá ṣe ń dàgbà sí ni wọ́n fi mọ̀ pé iṣẹ́ báyìí ní lágbájá ò ṣe o. Tó bá sì ṣiṣẹ́ rẹ̀ kíákíá ni ó tètè gòkè lórí ẹ̀. Yóò jẹ́ kí kò lè jẹ́ kọ́ mọ́ ó ṣìnà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìlú ti ṣìnà lásìkò yìí. Torí pé wọ́n wọ àkọsẹ̀jáyé rẹ̀. Ẹni tí ó yẹ kó jẹ́ bíríkìlà tí ń lọ ṣe télọ̀ àbọ̀fíìsì ló fẹ́ wà. Tí ó bá sì tí ì ṣiṣẹ́ tí a tó jẹ́ kádàrá rẹ̀ rọ̀ ó ń ṣerú mbẹ̀ ni. Ìdí ni pé àkọsẹ̀jáyé kádàrá ni. Wọ́n máa ń jẹ́ kí ọmọ ó tètè mọ ibi tí ń lọ àti ibi tó ti ń bọ̀, àti iṣẹ́ tó yẹ kó ọmọ ó ṣe, àti ìyàwó tó yẹ kó ọmọ ó fẹ́, àtọkọ tó yẹ kọ́kọ́ kíyàwó obìnrin ọmọbìnrin ó fẹ́. Bó ṣe ń mú ìlànà wá lọ́dọ̀ ọkùnrin láti pé tó bá fẹ́ fẹ́yàwó, tó bá fẹ́ lọ́kọ, irú ọkọ báyìí ni ó fẹ́. Tó bá sì ti fẹ́ ọkọ rẹ̀, àìwo àkọsẹ̀jáyé máa ń jẹ́ kí obìnrin kọ́pọ̀ kó bí ọmọ àkọ́kọ́ lẹ̀ nígbà tí fọkọ lọ́kọ. Ti fọkọlọ́kọ ṣọkọ. Fọkọlọ́kọ ṣọkọ. Ìyàwó náà ọkọ náà fi ìyàwó sí ìyàwó, wọn fi ra wọn lẹ́ẹ̀kan yìí náà ni. Torí wọn ò jọ mọ ibi tí a ti jọ ń bọ̀, wọn ò jọ mọ ń tiré kádàrá ẹnì kọ̀ọ̀kan fẹ́. Àkọsẹ̀jáyé máa ń jẹ́ kí èèyàn mọ ibi tí èèyàn lọ àti èèyàn ti ń bọ̀. Ọmọ Yorùbá Tata Tututo TV. Ọmọ Yorùbá